ọlá pé mi ò mọ TikTok lónìí bá send video yẹn sí yín kẹrí ẹ máa ó yẹ kó jú máa ti àwọn mùsùlùmí ni ó yẹ kó jú máa tì wọ́n ni over 6,000 if they are not even more than 10,000 less than 6 years of age ní Sokoto tó torí ẹ̀ mo ń sọ pé àwa Yorùbá ayé wa ò tí ì bàjẹ́ òfìrífírí ẹ̀ lákàn ṣe ń rí tẹ́yìn tó bá bàjẹ́ tán tí Yorùbá bá lajú ẹ̀lẹ̀ tó bá bàjẹ́ tán ẹ wo Mr. Akanbi Ọlọ́run máa fún yín sí àwọn òtún nígbà Ọlọ́run ní pín yín nípa torí wọ́n ní olójú òní lajú ẹ̀ sílẹ̀ kí tàlùbọ́ kó wọ̀ brọ́dà mi Jagun ẹ kalẹ́ o. Brọ́dà mi ẹ ṣe pọ̀ Yes sir. brọ́dà mi tí ó ṣe sọ̀rọ̀ tán yẹn WFM brọ́dà àìṣe pàdé àṣekú ní ètò láyé àti bá ṣe mistake àkó ètò yìí gbogbo ìjà tá à ń jà pẹ̀lú ìmúra wa náà kí ìran Yorùbá náà kó ṣàkóso nínú wàhálà yìí kí àfúnra kóra wá sí. ẹ mo ṣe ń sọ̀bọ̀ lẹ́ẹ̀kan ó sì bá ní kò tí ì bàjẹ́ àtẹ̀wá dúpẹ́ adúpẹ́ mo ń yin ìran mi tí mo jẹ́ ìran ọmọ aládé mo ń yin because ẹ mọ sẹ́túrì tá ti wà lẹ́nu ẹ̀sìn tá ti wà lẹ́nu ẹ̀ a ti fẹ́ máa lò bí 400 years nínú ẹ̀ náà ti ní àwọn ìran kan ti parẹ́ Somalia kò sí mọ́ àwọn tó ń gbé bọ̀ sí mọ́ àwọn tiwa tó wà níbí gan tó jẹ́ Nàìjíríà Haúsá ìyẹn ti lọ wọ́n ti báyé àwọn èèyàn ṣùgbọ́n ilẹ̀ Yorùbá dẹ̀ ṣì wà ó dẹ̀ ṣì wà èdè wa ṣì wà everything wa wà intact gbogbo nǹkan wa ló wà intact adúpẹ́ fọlọ́dúnmarè fún yẹn gẹ́gẹ́ bí bàbá wa ṣe sọ ó ní olójú òde lájú ẹ̀ sílẹ̀ oníkà tí Tálùbọ̀ kó wọ̀ lójú gbogbo àwa tí a jọ ọmọ aládé náà la máa dìde fún ìrànwọ́ tiwa kó má bàa bàjẹ́ bí ẹ bá ti rí àwọn tó ń jáde láti kọ̀ndẹ́mù olóyè Mọ́jàsọ́lá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ìsọ̀lẹ̀ kan yẹn wọn ò ń ṣe Yorùbá gbogbo àwọn fúnra wọn gan ti ń fẹnu ara wọn kà bòròbòrò wípé Haúsá làwọn ti bàbá láwọn ti wà èèyàn tí bàbá lẹ́yìn wá láti Haúsá tó wá tẹ̀dó sí ilẹ̀ Yorùbá tó ń sọ èdè Yorùbá tó mọ̀ nípa Yorùbá á tún máa kéwì á tún máa ṣe oríṣiríṣi á máa pìtàn kò sí nǹkan tí ò ní máa sọ nípa ilẹ̀ Yorùbá tẹ́ ẹ wá rò pé á lóòótọ́ ni ohun tí wọ́n sọ irọ́ ni gbogbo ohun tán pa náà nísìnyí èyí bí tó wá ya wèrè sínsìn bí ìmọ̀ bí tí ó ti rí ìwé kan tán ní èèyàn kọ́kọ́ pé Odùfá kan kíníkan ìyẹn náà tó ń gbé kiri sìn tí bá kàn wo platform bá kàn rẹ́rìn mọ́ ní ẹ̀rín kan pa mí. èmi máa ń sọ fún wọn so kò sí ìwé kankan tó fẹ́ kà kò sí ìbàjẹ́ kan tó fẹ́ ṣe sílẹ̀ Yorùbá mọ́ táwọn bàbá wọn tó jẹ́ àpá kò tí ì ṣe so èmi máa ń wo àwọn ọmọ ẹrú yẹn for me táìpẹ́ anybody bá dàbí èmi o kò sí nǹkan tó fẹ́ jẹ́ titun létí mi ẹ understand mi ò tẹ̀tí rí nǹkan tó fẹ́ jẹ́ titun ìdí ni pé kò sí ìbàjẹ́ tó kù tó fẹ́ ṣe fúnlẹ̀ Yorùbá mọ́ orúkọ òun náà sì pé àwọn bàbá wa ọ̀rọ̀ òdìwọ́ náà sì sọ sílẹ̀ Yorùbá so kí làwọn ọmọ wẹ́wẹ́ tí wọ́n ní ṣe kí náà fẹ́ sọ so ọ̀rọ̀ wọn èmi ò àkọ́kọ́ náà mi ń gbọ́ wọn that is the first point mi ń lísì sí wọn so that's why àdébá wo orí gbogbo TikTok ní Facebook ẹ̀ ever rí picture ẹ̀ nìkan kan bẹ̀ nínú wọn so èmi ò ń lísì sí wọn àwọn bàbá wọn tó balẹ̀ Yorùbá jẹ́ tó sì kù láyé àwọn lèmi ní business pẹ̀lú kọ́ tó kú àwọn náà gba ìkó wọn á dẹ̀ mọ̀ pé lójú ayé wọn ayẹyẹ àwọn go jẹ́ nǹkan kan ṣẹ́rẹ́ àwọn ọmọ èèké yẹn ìjọba ló máa dín pẹ̀lú wọn by the time tíjọba máa fi gbé ọ̀rọ̀ tiwa yẹ̀wò wọn máa níṣẹ́ síbí àìníṣẹ́ tó da ogun wọn láàmú ni wọn máa tó níṣẹ́ tó yà wá mọ̀ pé ìpè wa ariwo tá à ń pa kò atẹ́gùn lásán kọ́ ló ń bá lọ àwọn ìjọba gbọ́ àwọn ọlọ́pàá ń gbọ́ gbogbo anybody gbogbo ọmọ Nàìjíríà ló ń gbọ́ ètò wa wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀ ìwọ kan ò kàn lè wà nílùú o ò níṣẹ́ o ò san tax fún orílẹ̀-èdè tó wà o ò respect the rule and regulation ìlú yẹn o dẹ̀ ń gbẹ́nu ìlú yẹn o dẹ̀ expect pé àwọn ìjọba ló jẹ́ olórí fún wa wàá tún tẹnu àbùkù lù wọ́n o dẹ̀ expect pé àwa máa dákẹ́ àwọn máa wò yín ràn ìlú òyìnbó làwa wà nílùú yìí tó bá ṣe ò ní jẹ tó bá ṣe ò ní jẹ tó bá tún wá ṣe náà tó bá tún máa jẹ o lè jẹ nǹkan tó tẹ́ ẹ lọ́rùn o lè náwó bó ṣe wù ẹ́ wáyé kẹ́yìn òfin fẹ́ ṣiṣẹ́ Nàìjíríà ẹlẹ́yìn àfà ẹlẹ́yìn imam ẹlẹ́yìn sheik lóko lódò ní valid
ibi tó kú bá ti kú ìdá àjọmọ kékeré ìdá àjàgbàlagbà bá àjàrúgbó ibẹ̀ lẹ́ máa wá kiri tíyẹn la máa ṣe mú develop wọ̀lú mú iṣẹ́ kankan wọ̀lú ikọ̀ yìí ò dábàá mu wọ̀lú yìí o ìtẹ̀síwájú máa bá àwọn ọ̀dọ́ máa ríṣẹ́ ṣe oko táǹdà àwọn Fúlàní ti lé wa so wọ́n ti fi máa sọ ni pé gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ adẹjọ́mọ Yorùbá àwọn ìgbèríko tó ti lé àwọn bàbá wa táwọn Fúlàní ti lé wa sí gbòòyè tó ti lé wa padà sílùú àwọn ìgbèríko yẹn náà láti lọ bẹ̀rẹ̀ tá a bá fẹ́ kí iṣẹ́ olóyè Sunday Igboho yọ ẹni tó lè dáko nínú wa ọ̀pọ̀lọpọ̀ owó sí Nàìjíríà bẹ́ẹ̀ ẹ lè employ àwọn èèyàn sóko tó máa dáko ẹni tó nílẹ̀ 10 acres 20 acres ẹ lè fi dáko bẹ̀tẹ̀ bá wọ̀ pé yà lè dáko kìnnìkan àwa gangan là ń fún àwọn Fúlàní yẹn láyè ọ̀nà tá a lè gbàrọ̀ olóyè Sunday Igboho lọ́wọ́ òun ni pé kí ọ̀pọ̀lọpọ̀ wa ká padà sóko yẹn kò pé dandan ká dúró bẹ́ẹ̀ a lè employ àwọn èèyàn síbẹ̀ kámẹ́rà wà máa ṣe everything síbẹ̀ àwọn máa wo nǹkan wá anywhere tá a bá wà ọ̀nà tá a lè gbà láti fi ran ilẹ̀ Yorùbá lọ́wọ́ nìyẹn kò sọ lóye Sunday Igboho nìkan ká lọ dá oko tó ti léwà yẹn ká padà síbẹ̀ torí tí ebi bá kúrò nínú ìṣẹ́ ti bùṣe o táwọn ìyá wa àwọn bàbá wa àwọn ọ̀dọ́ wa tó máa ń ríṣẹ́ ṣe ọ̀ọ́ni wùwà burúkú ọ̀ọ́ni jalè bẹ̀ tí ò bá ṣiṣẹ́ nílùú kò ṣiṣẹ́ kankan lù náà the easy way tá a lè gbà ní pé ká padà sóko ẹ̀mí lọ́la àwọn táwa lábúrọ̀d a lè dáko a lè wá bí ká máa dáko Nàìjíríà a lè dáko ní Nàìjíríà a máa fi security wà Àmọ̀tẹ́kùn wà Àgbẹ̀kọ̀yà wà OPC wà employ wọn síbẹ̀ ẹ gba workers sí ẹ gba management sí ẹ fi kámẹ́rà síbẹ̀ gbogbo ohun tó máa ń síbẹ̀ ìgbọ́n máa wò fúnra yín ọ̀nà tá a lè gbà tá a lè fi rọlẹ̀ Yorùbá lọ́wọ́ nìyẹn ìjọba bá ti jókòó pé ká máa enlight àwọn èèyàn nìkan àwa gan ò fi gbìyànjú sọ̀rọ̀ wa kò lè work so fún díẹ̀ yìí àwọn bàbá wa ní àwọn ló ń gbáwo nígbọ̀wọ́ táwọn ò bá gbáwo ń gbọ̀wọ́ àwa àti àwa aya so gbogbo ariwo tá à ń pa ọ̀rọ̀ tá à ń sọ kó má waste àwọn ìgbìyànjú kọ̀ọ̀kan táwọn náà lè ṣe nìyẹn tá bá ti padà sóko omi táwọn Fúlàní wà tó lé bí 100 tí Yorùbá kan bá wà níbẹ̀ tó ti fọkàn tulẹ̀ níbẹ̀ lọ́dún yìí lọ́dún kejì fúnra wọn náà máa kúrò lágbègbè yẹn torí Fúlàní wọn kọ́kọ́ fẹ́ wà láwùjọ tí Yorùbá bá wà ẹ̀rí Ògún mọ́lẹ̀ ń bẹ̀ ẹ̀rí ojúbọ Èṣù ẹ̀rí mọ́lẹ̀ ń bẹ̀ wọ́n á kúrò ń bẹ̀ fúnra wọn wọ́n á tẹ̀síwájú díẹ̀ tó máa fi lé ogun wọn kúrò nílẹ̀ Yorùbá nìyẹn gbogbo ìgbèríko wa náà ti surround gbogbo agbègbè wa náà ti wà wọ́n ti gba gbogbo ìgbèríko wa tán ọ̀nà tá a lè gbà lé wọn ni pé káwa gan padà sóko ká máa dáko tòkè Ọlọ́run ọbẹ̀ Elédùmarè kó bá wa ṣe o ẹ kọ̀ntínú ọ̀rọ̀ yín brọ́dà mi Jagun. ẹ ṣeun púpọ̀ bàbá mi ọ̀rọ̀ lẹ́wọ́ sọ ọ̀rọ̀ lẹ́sọ fún gbogbo àwọn onígbìyànjú bí wọ́n ṣe sọ yẹn náà ẹ jẹ́ kí á tẹ̀sí ẹ bá wo ní last 2 years ẹ̀gbọ́n mi kan ó ti di onímárúwá báyìí tó ń gba oògùn márúwá kiri báyìí ẹni tí ò márúwá gùn àwọn Fúlàní ló sọ di onímárúwá ẹ̀gbọ́n mi ó lọ yá owó bówó ó kí ọrùn bá àwọn gbèsè kankan ó lọ dá oko ó rẹpẹtẹ gan ẹ̀gbọ́n mi ti wò pé by the time tí kíní bá máa jáde in fact òun á do nílé òun á do ní mọ́tò nínú ẹ̀ má sọ fún mi pé ọ̀sọ́kọ̀ orúkọ làwọn pípò ọmọ àlèwọ̀ yìí wọ́n dẹ̀ da màálù wọ oko àgbàdo tó lọ rẹ́rẹ́rẹ́rẹ́ wọ́n dẹ̀ bà gbogbo ẹ̀ jẹ́ wọ́n bà gbogbo ẹ̀ jẹ́ gan ẹ̀gbọ́n mi débẹ̀ wọ́n pè mí àjọ débẹ̀ wọ́n ní ẹ jẹ́ ká kutú ẹ̀gbọ́n mi ní ká fi wọ́n lẹ̀ nítorí pé àwọn ẹ̀mí àwọn tí ń gbé àgbègbè ibẹ̀ yẹn ní pé tá a bá kutú ọwọ́ tá a bá lọ tó máa kóra wọn wá gbogbo àwọn tó bá ń gbé àgbègbè ibẹ̀ yẹn ẹ̀mí wọn ò safe àwa fi gbogbo ẹ̀ lẹ̀ fún wọn dèní lẹ́nìí fún dé yìí wọ́n ní ewu ń bẹ lóko lóńgẹ́ fúnra rẹ̀ ewu ni àwa tí a bá fẹ́ ṣètò àgbẹ̀ ẹ jẹ́ ká múra ogun dání bẹ́ẹ̀ ni pé a fẹ́ lọ jagun níbi tí a ń lọ yìí nítorí pé bákan méjì ni ọ̀rọ̀ àwọn wèrè èyí tí à ń bá gbé ṣé rí ibi tí a ti lè rí ọ̀nà àbáyọ pẹ̀lú gbogbo kínní abátapa gbogbo tá à ń sọ tá à ń jírò tá à ń ṣe láti oyèjọ́ ẹ̀ kò sí lẹ́gbẹ́ freedom o ọ̀rọ̀ ká padà sí region kò sí lẹ́gbẹ́ region tá a bá dẹ̀ máa padà sí a ní bí a ṣe ṣe tí kì í ṣe pé region tá a dàbí Nàìjíríà tó Nàìjíríà yẹn òun la lè ṣe bí bẹ́ẹ̀ kọ́ àwọn pípì ò ní ṣe lé wọn ò ní ṣe lé gan wọn ò ní ṣe lé at least tó tẹ̀ máa ń bí mi inú nígbà tí Haúsá bá dá wàhálà lẹ́ni group ní títì a máa sọ pé no problem we are Nigeria together inú tẹ̀ máa ń bí mi
tí Haúsá kó máa sọ fún wa pé Nàìjíríà ni wá Nàìjíríà ni wá àdó sọ̀rọ̀. So fún dé yìí gbogbo nǹkan wọ̀nyẹn ó jẹ́ ó tó àpérò ó tó àpérò fún gbogbo ìran ọmọládé kí gbogbo wa ká jí gìrì ohun tí a bá lè ṣe kí a ṣe ká fi gba ìran Yorùbá kò nínú oko àdẹ a tún máa fi gbogbo ilé àfirọ gbogbo àwọn abínú ẹni tí ń bẹ láàrin wa tí ẹ pé olóyè Májàsọ́lá gọgọ lẹ́yìn ẹ̀yin plan láti jáwọ́lẹ̀ ọ láti já ránkì ẹ jẹ́ ká fi gbogbo wọ̀nyẹn lẹ̀ ẹ jẹ́ ká fi gbogbo wọ̀nyẹn lẹ̀ lórí àkókò yìí ẹ jẹ́ ká fi gbogbo wọ̀nyẹn lẹ̀ lórí àkókò yìí wọ́n ní ojú ọ̀run wọ́n ló tẹ́yẹ fò láì fapá kanra ìgbìyànjú ni olóyè Májàsọ́lá ṣe tí gbogbo ayé fi mọ̀ jẹ́ kí ìgbìyànjú tiẹ̀ náà jẹ́ kó jáde síta kí gbogbo ayé ṣe kíni kí ó mọ̀ àwọn ayé máa tẹ̀lé ẹ kò nídìí pé bóyá pé ká ṣe wa máa bínú ara wa pé èèyàn kan ṣe kíni nítorí pé ìlara ó ń bẹ nínú ọmọládé irú olóyè Májàsọ́lá bó ṣe ń dárúkọ olóyè Májàsọ́lá èmi ló yẹ kó máa dárúkọ ẹ̀ ó wà nínú ìran ọmọ Yorùbá ìwọ náà gbìyànjú lè tí olóyè Májàsọ́lá ṣe ìwọ náà jáde kó ṣe ìwọ náà wà lérò lẹ́yìn kò nídìí bí ká máa bínú ara wa nígbà àkókò yìí mo bẹ̀ gbogbo ìran ọmọládé o ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ àfẹ́ ká fọwọ́sowọ́pọ̀ nígbà àkókò yìí gbogbo àwọn lọ́balọ́ba náà tó dẹ̀ ń bínú ara wọn náà tí wọ́n ń jà ẹ jẹ́ ká fi gbogbo yàmọ̀yàmọ̀ ẹ jẹ́ ká fi sílẹ̀ ká gbájú. bẹ́ẹ̀ ni náà kò sí nǹkan tá a lè ṣe ju pé ká pín ọ̀ká padà sí region tá a bá dẹ̀ máa padà sí kì í ṣe wíyá pé Fúlàní àwọn Haúsá àbí Fúlàní àwa ní àṣẹ àtagbára láti sọdá bẹ́ẹ̀ yẹn like that pé kọ́kọ́ sọdá freely wọ́n yẹn ń sọdá báyìí kò tó bá wọn lè ṣe bẹ́ẹ̀ kólúkálukú kan divide kálukú máa lọ láyà tiẹ̀ òun la lè ṣe tàlẹ̀ fi bọ́ nínú wàhálà yìí o mo mọ̀ pé àwọn tí ọ̀rọ̀ kàn bí wọ́n ṣe ti olóyè Májàsọ́lá tí ó bọ́ sí ìrọ̀rùn mo mọ̀ pé wọ́n wá ṣe tiwa yìí náà ó máa bọ́ sí ìrọ̀rùn wọ́n á jókòó àdéjókòó báyìí ni o ẹ jẹ́ pé alárakú máa lọ ṣùgbọ́n àwọn Haúsá sì wọ́n ti kọ lẹ́tà nísìn wípé àwọn gan òṣì àwọn Ìgbò wọ́n ti parí tiwọn wọ́n ti pàfẹ́ tiẹ̀ lọ́dọ̀ wọn tiwa náà ti wà kọ́ gbogbo ẹ̀ kọ́ divide ẹ̀ kólúkálukú máa lọ wàhálà ó ti pọ̀ jù ọ̀rọ̀ wa kàn dàbí ọkọ àti ìyàwó tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn. Yorùbá population tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn tí wọ́n fa gidi. population wa á pọ̀ ju a lot. ọ̀rọ̀ wa kàn dàbí ọkọ àti ìyàwó. wọ́n ti para wa nítorí pé kò sífẹ̀ẹ́ mọ́ wọ́n ṣàfagídí sọ wá pọ̀ tó ní ìjẹ́kújẹ́. ẹja máa ṣe kọ́mákọ́má àwọn èèyàn náà fẹ́ wọlé so kọ́má já wa nìkan. population Yorùbá ó ju Europe mi lọ ṣé ẹ understand. ẹ̀yàwó èmi fẹ́ sáré lọ síbì kan ni bàbá mi Àkànbí Ọlọ́ba respect ẹ jẹ́ n ṣí kámẹ́rà kẹ́lẹ́ bá rí respect for you boss. Thank you sir. Respect ẹ wo mi ò bẹ̀rù anybody respect mo fún yín tán ni I salute you boss. Ṣẹ́rí mo rí i pé nǹkan tẹ̀ ń jà fún 162,000 mo rí i pé nǹkan tẹ̀ ń jà fún àṣà wa lẹ̀ ń jà fún ìwà wa lẹ̀ ń jà fún ṣọ́rọ̀ mi ò yé yín bàbá mi ẹni tó bá ní pé kí ìjẹ́ ọmọ Yorùbá kó mọ́ tẹ̀síwájú ìṣe wa àtàṣà wa kò ní ṣe ju rẹ̀ láṣẹ Èdùmàrè mo gbà fún yín o torí ẹ̀yin gan ẹ pẹ̀lú èmi tẹ̀mí náà sọ̀rọ̀ yìí ìyá mi Múlíká níjọ́ tí mo kọ́kọ́ wọ MS Baba program gbára ìyá mi Múlíká ló yẹn engage mi àwọn ló bá mi sọ̀rọ̀ kó tó di pé bàbá mi náà sọ̀rọ̀ kó tó di pé ẹ̀yin náà wá fún mi ní final say Dúró Ṣarọ́ ni mò ń lò orúkọ Yorùbá náà mo ti ń lò láti ilẹ̀ Sunny Mumi bọ̀ inú oríkì mi ni mo ti rí Alágbẹ̀dẹ Ògún torí tán bá ń kí àwọn ní Dúró Ṣarọ́ Alágbẹ̀dẹ Ògún bọ̀ kí n má fọ̀rọ̀ gùn bàbá mi lórí dìbẹ́tì tó ń sọ pé ń bọ̀ látìgbà tí ustaz wa ti máa ń sọ̀rọ̀ tó fi mọ́ èmi gan tí mo kúrò nínú ẹ̀sìn apànìyàn yìí nǹkan tí bàbá mi sọ ni pé padà sílé yín lọ́mọ nǹkan tó ń ṣe lé yín wọn ò sọ fún mi pé mọ́ bọ̀ wá máa bá a bògùn wá máa bá a bọ́ fá o lórí ọ̀rọ̀ tó ń bọ̀ ní 5 days to come yìí ni mò ń sọ̀rọ̀ lé lórí bàbá mi láṣẹ Èdùmàrè ẹ̀ nítojú lẹ̀ mọ́lẹ̀ ṣùgbọ́n àmọ̀ràn mi kọfẹ́ ní ẹ jẹ́ ká máa ṣe lọ bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ everyday àwọn èèyàn liberate
àwọn èèyàn kúrò ń bì nínú ẹ̀sìn yìí ṣé bá ti ráfà tó ń sọ pé látijọ́ tí pé òun ṣí mọ́ṣáláṣí lónìí owó rẹ̀ yẹn kankan nu mọ́ṣáláṣí nǹkan kan láti ìyẹn tún jẹ́ kó máa yé yín pé iṣẹ́ yín ó ń ṣe kí ni ó ń yọ iṣẹ́ yín yọ ọmọ àlè èèyàn nìkan yóò máa gbọ́ èmi náà mo mọ Kùránì ká mi ìmọ̀túnmọ̀ champion bàbá mo kí yín mo ka Kùránì ṣùgbọ́n mi ò mọ̀ túmọ̀ ṣùgbọ́n bá tí mo padà lọ ń rí túmọ̀ tèmi náà lọ ń fact check ẹ̀ tí mo lọ ń kà fúnra mi tí mo lọ ń cross check ẹ̀ tí mo lọ ń kà I'm very disappointed in myself. Àkànbí ọlọ́ba bàbá mi ẹ̀ ní tójú lẹ̀ mọ́lẹ̀ láṣẹ Èdùmàrè èmi gan tí wàá dé pé mò ń gẹ fìlà mo ti di ẹni tó pé tí n bá wọ English dress gan mò ń gbé fìlà lé lórí owó ẹyọ lásán ni mo fi sí cowries lásán mo sì fi sọ́wọ́ o àwọn fámìlì mi ti ń pè mí lẹ́lẹ́bọ tí bá tún wá fi sọ́rùn kọ́ bí bàbá mi olówó Èkó kí ni wọ́n bá máa sọ wọ̀nyí ò kàn mí mo ṣe ń gbìyànjú àlẹ́. alẹ́ ti di ológun ni o Ọlọ́run ṣàánú wa. ẹjọ ẹ jẹ́ ká máa power tap ẹjọ ẹ jẹ́ ká máa power tap ẹ jẹ́ ká máa power tap ẹjọ ẹ jẹ́ ká máa power tap. mo àjọ wa náà ni. bẹ́ẹ̀ni sà mo kàn tún lẹ́nu nípa torí nípa fídíò yìí mo sọ fún Akéde ní last week pé debate tán lọ bá Alágúsí ṣe yẹn kò yẹ kán bá ṣe táìmù tí Alágúsí fi ní tó fi ń wá debate ó fi táìmù yẹn debate wá. bàbá Àkànbí àfi ń dárúkọ àwọn ọmọ ẹrú yẹn. ok sà. bàbá Àkànbí. táìmù tán ní bàbá Àkànbí. tó fi ń sọ pé tó fi ń ba nǹkan kan jẹ́ yẹn. sálà lè wà sálà ẹgbẹ́ ẹni tó ń sọ̀rọ̀ sí big screen èmi kọ́ ni mò ń sọ̀rọ̀ ẹgbẹ́ ẹni tó ń sọ̀rọ̀ sí big screen. ẹni tó ń sọ̀rọ̀ náà ló wà ní big screen ẹ má wọrí àwọn èèyàn rẹ̀ tó sọ̀rọ̀ àwọn náà wà ń bẹ ẹ má wọrí network yín ni ẹ̀yin lẹ wà ń bẹ báyìí ẹ má sọ̀rọ̀ yín lọ greated. ok sir táìmù tí wọ́n ní tó fi ń ba gbogbo àwọn nǹkan yẹn jẹ́ yẹn kọ́ fi dìbẹ́ nìkan tó definitely ó yẹ kí àwọn èèyàn wa àwọn ìyá wa àtàwọn bàbá tó ń gbọ́ wa ó yẹ kó ti rí i pé òṣì ní Islam torí ládùúgbò gbogbo nǹkan tí wọ́n sọ pátápátá tí wọ́n ti ń kà látijọ́ yìí wọn ò rí ẹyọ kan péré wọn ò rí defend wọn wá ń parọ́ pé Ọ̀rúnmìlà ó bímọ tó bá rántí ẹ mọ̀ pé wèrè ọmọ ẹrú yẹn kọ́kọ́ sọ pé Ọ̀rúnmìlà fi ọmọ ṣògùn owó ń pé ó bímọ kan after tí mo ṣe fídíò tó rí fídíò mi yẹn ló ṣẹ̀ṣẹ̀ wá lọ sọ pé ó bímọ 8 bọ̀bọ́ yẹn ọpọlọ ẹ ti bàjẹ́ torí pé fẹ́ torí àtẹnujẹ pé àwọn pèrò sí Mẹ́kà tó ní pé kán gbàwé ìgbèlú wọn bẹ̀ kóhun náà kó fi wé ìgbèlú ẹ̀ hàn àwọn tó ní kán wá gbàwé ìgbèlú wọn bẹ̀ kán ní kó mú wé ìgbèlú ti ẹ̀wà tí wọ́n fún kí ló dé tí wọ́n lé Gúnmi náà bẹ̀ káwọn ìyá wa kànjọ kan jí gbogbo nǹkan yẹn Ànábì àti Allah àwọn ò ṣe defend ẹni tó bá fẹ́ defend wọn alágànnìgàn ni ọ̀rọ̀ wèrè ọ̀rọ̀ ẹni tí kò ní làákàyè òun ni wọ́n ń sọ bọ̀bọ́ kan náà wá sí láìfù mi ní àná ó sọ fún mi pé ẹ̀sìn jẹ́ àṣẹ Ọlọ́run wọn á bí mo ní ohun sísùn ṣé àṣẹ Ọlọ́run ni ohun sísùn ni àbí pé ṣe àṣẹ ó ní àṣẹ Ọlọ́run ni mo wá bí pé ṣé ẹ̀dá alààyè kan wà lágbàáyé tí kò kí ń sùn ó ní kò sí mo ní mímí ń kọ èémí àti atẹ́gùn gbígbà pẹ̀lú omi lílò ó ní kò sí ẹ̀dá alààyè tó fi mọ́ gbogbo orí ẹranko àtàwọn irúgbìn wa gbogbo wọn pátá àṣẹ Ọlọ́run ni omi tó bá sómi ó máa rí ràdàràdà ni ẹ̀dá tí kò bá sómi tó lómi lára tó bá fami sí lára ó máa sọ ẹ̀mí ẹ̀nù ni ó sọ fún mi pé gbogbo àwọn kan yẹn kò ṣe máa nì ó yá wá sọ fún mi èèyàn tó bá tẹ̀lé àṣẹ Ọlọ́run tí kò bá sùn ó máa para ìdànù ni tí kò bá momi ó máa para ìdànù ni tí kò bá jẹun ó máa para ìdànù ni ó yá bọ́ síta ṣé àwọn èèyàn kan wà tí wọn kì í ṣẹ̀sìn ó wá sọ pé àwọn èèyàn tí wọn kì í ṣẹ̀sìn pọ̀ kí ló dé àwọn èèyàn ṣe kú ibẹ̀ tí wọ́n ti mọ̀ pé nǹkan yẹn ò kì í ṣe àṣẹ Ọlọ́run nìyẹn bọ́ sínú igbó àṣẹ Ọlọ́run àṣẹ tí ó wà lórí àdán ẹyọ kan ló wà lórí gbogbo àdán pátápátá ẹnu náà ti ń jẹun ẹnu náà ti ń pọ̀ ẹja kò lè survive lórí iyẹ̀pẹ̀ tó bá tẹ̀lé àṣẹ Ọlọ́run tó bá sí nínú omi yẹn kò ní survive kí ló wá dé táwọn kan ṣẹ̀sìn tí wọ́n dẹ̀ ń ṣe dáadáa nú ayé ibi tẹ́ máa ti mọ̀ pọ́n parọ́ nìyẹn káwọn ìyá wa kan jọ kan jí ẹ̀sìn kò ń ṣàṣẹ Ọlọ́run máa ń mèdì lásán ni ẹ jẹ́ ká jí ẹ má sọ pé ẹ fẹ́ ṣe debate torí ms ò kí ń ṣe babaláwo Akéde Oòduà wọn ń ṣe babaláwo èmi ò kí ń ṣe babaláwo ẹ tó bá mọ̀ pé ẹ fẹ́ mọ bí nǹkan tó wà nù fa without our consent ẹ máa lọ sọ́dọ̀ àwọn babaláwo tó máa lọ máa béèrè ni kò ṣe pé o máa ní pé fẹ́ fi nǹkan yẹn àtáàkì wọn ẹ gbé nǹkan tẹ́ ń sọ tẹ́ gbé wá gangan ní kẹ́ sọ̀rọ̀ ní lórí ṣé nǹkan tó ń sọ ṣé bẹ́ẹ̀ ló ṣe rí àbí kò rí bẹ́ẹ̀
ṣẹ́gbẹ́ ni àbí tójú gbà ẹ̀yin tẹ̀ ní làákàyè yẹn fẹ́ máa bá ms àwọn àkànbí ọlọ́ba ẹ fẹ́ máa bá wọn máa ṣe debate àwọn tí wọn kúrò lójú kan. mo ti ń sọ káwọn èèyàn akọ́jọ kan jí lóòótọ́ ní ilẹ̀ ní nàìjíríà lè ṣe títì ṣùgbọ́n ìjọba ò lè ní pé ká má ṣe gọ́tà gbogbo tẹ́ fi lọ sí mẹ́kà yẹn ẹ dá 50 tó bá dá 10 million 20 jọ ó máa ṣe gọ́tà àdúgbò ẹ ṣe gọ́tà sí gbogbo àdúgbò omi ọ̀gbàrà ó ń ba títì jẹ́ ju mọ́tò lọ ẹ má bèsì gbogbo nǹkan lórí ìjọba ò lè ní pé ká má ṣe gọ́tà àwọn èèyàn wá kẹ́ mọ̀yàn wọ́n máa ní connection láti lọ́dọ̀ ìjọba tí ìjọba gbọ́ báyìí kí wọ́n ṣe gọ́tà wọ́n lè bá wọn ṣe títì owó àdúgbò mi báyìí sìn gọ́vnọ̀ Ògùn State kò débi rí ṣé òun ló wá fẹ́ bá a ṣe gọ́tà tó tẹ̀ mọ́ bá yé ń survive mi báyìí káwọn èèyàn wá kọ́jọ kan jí kan yé fowó ṣòfò mọ́ ájì tí wọ́n lọ ń fowó ń ṣe yìí wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ àwọn ẹlẹ́bọ táwọn wèrè yín tó ń tàbùkù sí àwọn náà ń ṣe nǹkan yìí ó ṣe nǹkan yìí ṣe pẹ̀lú òpó ẹ̀sìn Islam ànábì pa gbogbo òrìṣà ó pa gbogbo idol rẹ̀ ó tọ́jú kan sínú ilé ẹ̀ kí ló dé tó ṣe tọ́jú kan sínú ilé kí ló dé tí kò pa ájì náà rẹ̀ definitely ẹlẹ́bọ ni wọ́n kò sí nǹkan tó fẹ́ sọ fún mi ẹbọ náà sì ń ṣe ìwọ tó bá mọ̀ pé fẹ́ láòkúta máa lọ sí Olúmọ rock wàá rí àwọn òkúta tó gbájà tó la swad mi kò sẹ́ni tó mọ bókúta yẹn náà ṣe débẹ̀ kọ́yé tàn wá mọ́ sá ẹ jọ mo ti round up sá ẹ má bínú sá. Okay, ẹ ṣé gan, thank you very much, I appreciate you, ẹ ṣé gan. ọmọ Ìbà ní orúkọ yẹn dáadáa ọmọ Ìbàdàn, ok wọ́n ti gbé wá báyìí. Sallallahu alaihi wasallam. Ẹ ṣe kan ní àǹfààní tí ẹ fún mi láti wá sókè tí gbogbo èèyàn bá gbàgbé mo believe pé èmi ò lè gbàgbé nígbà yẹn tí emir I think Kano State, I might be wrong, ẹ lè correct me in the comment section, Sanusi Saludo tó jáde wá tó sọ ń gbà yẹn pé Islamic system of education which is the ilé kéwùs or ibi tó máa ń rán àwọn ọmọ lọ yẹn tí wọ́n ti lọ mọ kọ́ ẹ̀kọ́ nípa kéwù, it is rubbish. Ìpè kan disband ẹ̀ tó ń sọ ń gbà yẹn kí ni wọ́n ṣe fún Sanusi ọmọ ìjọ lóye mọ̀ ni. I think recently báyìí nísìnyí on trend ṣé kéèyàn tó lè jáde an Islamic leader mo believe kó tó bí ń gbà yẹn Sanusi Lamido àbí Sanusi Sanudo ó tó bí ń gbà yẹn kó tó lè jáde pé ẹ̀ ń bá yé àwọn ọmọ ìjẹ́ ni ẹ yẹ ká ti mọ̀ ń gbà yẹn pé Islamic gbígbà pé ẹ̀sìn tó jẹ́ pé ó kàn fẹ́ báyé yẹn jẹ́ ó kàn máa báyé yẹn jẹ́ totally ni. Ó ti pẹ́ tí mo ti wà nílùú tí mo wà yìí and mo dẹ̀ lè ka lé ní kìí ṣe méjì tó yẹ pé máa pàdé àwọn tó wá from northern part of Nigeria tó dẹ̀ jẹ́ pé ẹ dákun ṣẹlẹ̀ mọ́tò Yorùbá justice please kindly mute so tó dẹ̀ jẹ́ pé wọ́n wá láti northern part of Nigeria tó dẹ̀ jẹ́ pé bóyá politician ni bàbá wọn tó dẹ̀ ń live well níbi pé yóò àwọn ò lè padà mọ́ kò sí bí wọ́n ṣe fẹ́ bá wọn sọ tó. Ẹ dákun Yorùbá a ní láti jí wọ́n ti fi kíní yìí wọ́n ti fi wọ̀ wá lára a rí gbà míì wá tó jẹ́ pé tábà onígbà kan mo ti sọrí lórí ètò MS Baba ipe ìgbà tí mo fi ọkọ dé ìlú yìí tí mò ń wá ọmọ tí màá fi ṣèwé mi tó yẹ pé ọmọ yìí èmi àti ẹ̀ àtijọ́ ní nǹkan papọ̀ tó yẹ pé ọ̀rọ̀ yóò jáde lọ́rẹ́ mi kan bá pè mí pé àwọn láàfáà kan pé gbígbẹ́jẹ̀ bẹ́ẹ̀ ni àfáà jẹ́ kó yé mi pé màmá bọ orí mi ìpè ìgbà tó yá adìẹ lákọ̀ fi bẹ̀rẹ̀ sí ẹja lákọ̀ fi bẹ̀rẹ̀ sí ní bọ́rí ìgbà tó yá asúnsórí adìẹ ìgbà tó yá ó dé orí ẹran ìgbà tó yá àfáà ní every 2 weeks mo gbọ́dọ̀ mọ ṣe kinní yẹn ó dé stage kan ẹni tí mò ń date gbà yẹn kò padà lóyún kò ní kankan a ṣe sàárà ni ibo ló wà nínú Kùránì pé ká máa ṣe sàárà gbogbo àwọn kinní yìí wọ́n kọ́pì ẹ̀ wọ́n mú láti inú ẹ̀sìn wa dẹ́rì pé tẹ́ bá bá àwọn àfa sọ̀rọ̀ gbà mí wọ́n ní pé ẹ ṣe istiara ni àwa lọ síta afa wọn bára lówó kò sí nínú ẹ̀sìn wọn even tó fi mọ́ àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ọmọ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì lèmi ṣùgbọ́n àtìgbà tí mo ti fẹsẹ̀ dédú ìbá yìí mo yọwọ́ kúrò náà ni pé irọ́ o àwọn pípé máa bá yẹ̀yẹ̀ jẹ́ ni ẹ jẹ́ ká wò sẹ́yìn back in the olden days in 1960 nígbà tí owó wálé ṣì níyì ẹ lọ wo nǹkan tá à ń ṣe ń gbà yẹn we are good in production of cocoa cotton ẹja padà sílé
Àkànbí ọlọ́ba àti wọ́n ti ń sọ kínní fún wa ẹ padà sílé ẹ lọ bẹ̀rẹ̀ sí ní dáko agriculture ilẹ̀ wa ó dáa fún agriculture ló lè jẹ́ kí aṣekínní ló lè jẹ́ kí ìlú wa kó dàgbà so that àní máa wò pé wọ́n kó nǹkan bọ̀ láti northern part of Nigeria. Ẹ dákun ẹ jọ̀ọ́ ẹnikẹ́ni tó bá wà nílùú òyìnbó ẹja bẹ̀rẹ̀ sí ní dáko please ìwọ́kíwọ́ tó o bá ní ọmọ nílé lọ ọmọ rẹ kúrò bẹ́ẹ̀. All this system of education, Islamic education, it is rubbish. It is rubbish. Ẹ dákun ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ lọ wo nǹkan tí wọ́n produce in China. Ẹ lọ wo nǹkan tó ń produce ní Japan. Ẹ lọ wo economy wọn. Ẹ lọ wo bí wọ́n ṣe ń supply a lot of things. Fóònù ní India ní gbogbo ẹ̀. Ẹ lọ wo nǹkan tó ń produce. Ẹ lọ wo ìlú tí Islam tó ti gbẹ̀jẹ̀gíjẹ̀. Ẹ lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Iran báyìí nísìnyìí. Kẹ wá compare sí nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ kóòtù òjìire wa. Ẹ rí i pé díẹ̀ bó ṣe wọ̀rán lára nìyẹn tí wọ́n fi gba lórúkọ àwọn tó ń jẹ president àbí prime minister ní Iran lọ́wọ́ báyìí nísìnyí ó ń seek asylum ní US. Gbogbo àwọn family ẹ̀ wọ́n ti wipe gbogbo wọn out gbogbo kíni wà in the news. Ìlú tí Islamic bá wọ̀ wọ́n máa ń jẹ bẹ́ẹ̀rù ni wọ́n bá ayé ibẹ̀ jẹ́ ni and that is it. Evidence wà ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní north western educational wọ́n ti dismantle ẹ̀ wọ́n ti disgrace o ò lè réyàn school ní western ní northern part of Nigeria but àwọn àlìmọ́jírì yẹn wàá rí wọn níbẹ̀ tó ẹ pé wọ́n encourage ẹ pé irọ́ àlìmọ́jírì o wọ́n gbọ́dọ̀ encourage ẹ ní cause ẹrú nǹkan tó sọ nínú Quran nìyẹn and the àlìmọ́jírì as well nǹkan tó encourage nìyẹn. Ẹ dákun ẹ jọ̀ọ́ please àwa Yorùbá a ní láti jí gbogbo àwọn wọ́n fẹ́ máa ṣe debate a ní láti bá wọn ṣe debate kankan I'm telling you gbogbo nǹkan tó ti sọ jáde ṣé ànábì ò bá ẹ ṣàsùn ni ó ṣàbà ẹ ṣàsùn ṣérù yẹn la fẹ́ nílẹ̀ kóòtù òjìire wa ni irú ẹ̀kọ́ la fẹ́ náà irú ẹ̀kọ́ la fẹ́ àní káwa gan ká bẹ̀rẹ̀ sí ní produce well ẹnikẹ́ni tí inú bá ń bí lórí pé okay wọ́n ń sọ̀rọ̀ nípa pé ànábì báyàn sùn kò báyàn sùn kó lọ defend ẹ̀ náà kó jáde kó lọ máa defend ẹ̀ irú ẹ̀sìn bẹ́ẹ̀ yẹn kọ́ òun la fẹ́ and I always tell people Ifá tó ń sọ yìí Ifá contains a lot. Ifá contains a lot. Are we talking about physics? Are we talking about chemistry? Ẹ lọ ṣe research fún ara yín kẹ́ ẹ lọ máa béèrè online pé kí ni meaning gbogbo àwọn kíní yìí. Ifá contains religion. Ifá contains kò sí nǹkan tó fẹ́ tí kò contain. Back in the days ṣé bí Ifá náà fi máa ń wò wá sàn táwọn olóyún bá fẹ́ bímọ tó jẹ́ pé ọmọ yẹn ọmọ wọn ò tètè rọ́mọ bí ṣé bọ́dọ̀ àwọn ìyá nífà náà máa gbé àwọn olóyún lọ nígbà yẹn lọ ṣé bí tòun yẹn fi máa sọ pé sẹlẹrú àgbo àlàrú àgbo lọ́sùn fi ń wọ ọmọ rẹ̀ kí dókítà ó tó dé wọ́n wá gbé western thing wá fún wa àwa dismantle everything. I'm not saying that the western education is not good. I'm not saying that, but ẹ jẹ́ ká embrace the culture àṣà àti ṣe wa. Let us embrace it. Ká wo bá ṣe máa move tó. Àṣà àti ṣe wa ló jẹ́ ká yé wa pé iṣẹ́ lóògùn iṣẹ́ múra ṣiṣẹ́ ọ̀rẹ́ mi. Ẹ ṣe rò pé bóyá àwọn àwọn tó ṣe ń wá sí ìlú òyìnbó tó bá yẹ pé wọn ò múra ṣiṣẹ́ níbi bíi ṣe rò pé wọ́n lè lówó lọ́wọ́ láti mọ̀ sẹ́ndẹ̀ sí Nàìjíríà ni. No! Ẹnì kan wàá sọ pé mọ́sìkì yóò àgbékúrà jáde yóò àmọ́ ka àlọ́ àjà àpá àti ròkò yóò mọ̀ sọ fún wa àwọn àmọ́ ṣe àmì mọ́ ṣiṣẹ́ wàá kàn rí pé láìpẹ́ kan máa wà useless ni ẹ kàn rí ni ẹ dákun ẹ jọ̀ọ́ àwa Yorùbá a ní láti jí dìde ìgbèríko sí gbèríko bàbá ṣe máa spread gbogbo news yìí pé ok o àṣà àti ṣe wa ni o wọn wá fi kíní o wọn wá fi gbalẹ̀ wa ni o wọn wá fi ṣe ni look at what is going on in Iran look at what is going nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin China àti kí lorúkọ ẹ̀ báyìí nìsín Iran báyìí nìsín yìí ẹ lọ ó wà ní news náà ẹ lọ wo kò ṣe máa ròyìn sọ máa dákẹ́ bí ná and congratulations to bàbá wa Sunday Igboho Ọlọ́run bá mi dẹ́mi yín sí lágbára Ọlọ́run ẹ̀yin lẹ ti bẹ̀rẹ̀ kíní yìí tẹ́ ẹ ti sọ pé ká jí tipẹ́ ọkọ ọba àdá ọba kò ní bá yín ẹ ṣé gan ni Àkànbí Ọlọ́ba thank you so much sir. ẹ ṣé gan lọ́dà mi ọmọ Ìbàdàn thank you very much. I appreciate it. ẹni sùúrù. Okay. So ẹgbọ́n sókè. Àkànbí Ọlọ́ba mú kí ló. Yes sir. Bàbá mi Àkànbí Ọlọ́ba gbọ́dẹ̀ ní ìwọ̀n of Africa mo kí yín sallallahu alaihi wasallam fún gbogbo iṣẹ́ tẹ̀ ṣe ms bàbá mo kí yín bàbá wa sallallahu alaihi wasallam bàbá champion bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti bọ́lẹ̀ mo kí yín o
mo kí gbogbo ilé o àjíǹde ara máa jẹ́ fún gbogbo wa ṣe rí ọ̀rọ̀ iṣẹ́ táwọn bàbá gbélẹ̀ yìí iṣẹ́ ńlá ni torí pé wọn ò lè dá ṣe mo dẹ̀ fẹ́ wá kọ́ lọ gbogbo wa sí attention báyìí pẹ̀lú gbogbo àwọn tó ti gbọ́ tẹ́lẹ̀ àtàwọn tí wọ́n ti gbọ́ nísìnyí iṣẹ́ yìí ó di iṣẹ́ gbogbo wa o ẹ má jẹ́ ká dá wọn nìkan dá torí pé Elédùmarè ti gbé wọn dìde gẹ́gẹ́ bí ànábì wa tí wọ́n dẹ̀ gbé kínní dìde sí ìta bẹ́ẹ̀ náà ṣe ń gbọ́ ẹ má sinmi ẹ má ṣàárẹ̀ títorí pé àwọn agbésùmọ̀mí ìmọ̀ táwọn ń ṣe ìmọ̀ tó lágbára ni bàbá Sunday Igboho tẹ́lẹ̀dùmarè tẹ̀ gbé dìde kó tó di àkókò yìí gbogbo ẹ̀ ó kàn lọ ní the same setting ni so ẹ̀yin tẹ́ ń gbọ́n sí ẹ má ṣàfira ní tilé tóko ní gbogbo ibi tẹ́ bá wà ẹ máa bá wa spread ẹ̀ particularly àwọn ìyá wa wọn ò tí ì gbọ́ kínní àwọn bàbá wa tó wà nílé wọn ò tí ì gbọ́ kínní tí wọn ò ní TikTok ẹ jọ̀ọ́ ẹ bá wa reach out sí wọn kí gbogbo wọn kí wọ́n máa gbọ́ kínní torí pé kínní ìjàngbara leléyìí o lọ́wọ́ àwọn agbésùmọ̀mí àwọn táwọn bàbá tó bí bàbá wa tí wọ́n ti ràn lọ́wọ́ tí wọ́n ti gbà sí àárín wa pé kán máa dáko tán fún wọn nílẹ̀ tán ṣàánú wọn àwọn náà fẹ́ wá jáde náà wá jáde sí náà wá ń gbógun ti ilẹ̀ wa nílẹ̀ wa o kò sí nǹkan tí wọ́n lè gbé wá láti òkèèrè tó lè jọ wá lójú bí ilẹ̀ wa torí pé wọ́n tọ́ wa nílẹ̀ yìí ní ilẹ̀ ìlàdẹ̀ ti gòkè àgbà ilẹ̀ ìlàdẹ̀ ti débi tá a dé gbogbo bí tẹ́ bá wà gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ káàárọ̀ òtúyẹ gbogbo ọmọ òtù òjíire pátápátá ni program yìí wà fún kó reach everything kó délé kó dóko ẹ máa proclaim ẹ gbogbo bí tẹ́ bá wà ní kẹ́ máa gbé program yẹn lọ kẹ́ máa sọ ń bẹ̀ torí pé kí ni Ọlọ́run Elédùmarè tó dá wa àtijọ́ mọ̀ láti lẹ̀ kò sẹ́ni tó ṣe léegun tó wá ṣe onígbàgbọ́ tó wá tó ṣe olóró tí wọ́n ti ever pé kí wọ́n parí àwọn bàbá wa wọ́n ní discipline wọ́n kàwé wọ́n ka ọgbọ́n orí wọ́n dẹ̀ ká túra lẹ̀. ṣé ń gbọ́ mi báyìí. yes ẹjọ́ ẹ bá wa ṣe kọ́mọ́kọ́mọ́ àwọn èèyàn pọ̀ lẹ̀. gbogbo lé. ok ṣé ń gbọ́ mi báyìí ṣá take a round up. bẹ́ẹ̀ ni à ń gbọ́ yín ẹ kò ṣe kọ́mọ́kọ́mọ́. so ẹ̀yin èèyàn ẹ ṣeun bàbá ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká spread the program yìí tẹ́ bá ti bá program pàdé ẹ máa share ẹ máa spread ẹ lọ gbogbo bí tẹ́ bá ẹ máa sọ torí pé àjọṣe wa ni o ó dàjọ lọ wa o kájọ débẹ̀ ni gbogbo àwọn agbésùmọ̀mí pátápátá a máa tẹ gbogbo wọn mọ́lẹ̀ ni a máa gbalẹ̀ wa kò sẹ́nì kankan tó lè fi ẹ̀sìn àtọ̀húnrìn wá sọ fún wa pé nǹkan tá à ń ṣe bí ò dáa. wọ́n ti fi tàn àwọn bàbá wọn lè fi tàn àwa so ẹ ṣé gan ẹja máa bẹ́ tó bọ̀ bàbá mi Àkànbí lọ́ba ẹ ṣé gan gbogbo ilé mo dúpẹ́ o. thank you very much. ẹ ṣé gan. ẹ ṣé o. KB ẹ gbóhùn sókè. ẹ kálẹ́ o ẹ kálẹ́ o. ẹ kálẹ́ à ń gbọ́ yín. a kú ètò lọ́balọ́ba ló máa ń bá bàbá èmi kí yín o. ẹ ṣé gan. kò ní bàjẹ́ fún yín o kò ní bàjẹ́ o lágbára lọ́wọ́ yín tẹ́ wà ẹ kóre ìgboro wá sí Nàìjíríà lágbára lọ́wọ́ Ọlọ́run á jẹ́ àjẹmọ́nú fún yín. ms bàbá wàláhì ọ̀nà yóò ní dojúrú mo kí gbogbo lé o mo kí inú mi dùn gan o gbogbo nǹkan tẹ̀ ṣe inú mi dùn o kò dẹ̀ ní bàjẹ́ fún yín lágbára Ọlọ́run á fún yín ṣe o. ọlọ́ba bàbá yín kan mo fẹ́ béèrè ṣé ṣífolóyè Sunday Igboho ti ní freedom àbí. agbára Ọlọ́run. Ọlọ́run ṣe ìyànà wàláhì kò ní dojúrú fún yín gbogbo nǹkan tó ń dùn ọ̀rọ̀ yóò ní dìbàjẹ́ o so bí bá ṣe fẹ́ kórí fún yín kórí bẹ́ẹ̀ fún mi náà lágbára lọ́wọ́ Ọlọ́run inú yóò máa dùn inú yóò ní bàjẹ́ o lágbára Ọlọ́run á kí yín lẹ́yìn ẹ̀rí ilẹ̀ Yorùbá yìí gbà lágbára lọ́wọ́ Ọlọ́run ojú ò ní tì yín o ms bàbá mo kí yín gbogbo ẹ̀yin tẹ́ wà nínú platform mo kí yín o ó dáhùn sá. yà ẹ ṣé gan thank you very much àwa náà kí yín ilé àtọ̀nà yín ò ní bàjẹ́ lágbára Ọlọ́run. àmì kẹ́rẹ̀ bá mi kí ṣífolóyè Sunday Igboho mo fọ́lọ̀ wọn wàláhì àwọn náà gbọ́ yín báyìí.
ṣìfọlẹ́yìn Sunday Igboho ẹ bá mi kí wọn dáadáa so ayé òní àwọn náà kẹ́sì gbọ́ wọn yín gbogbo oníṣẹ́ wọn ní dojú ìjà àṣẹ kan o wọn lágbára lọ́wọ́ Ọlọ́run inú wọn á dùn o lágbára Ọlọ́run àṣẹ wọn ní wà fojú sunkún ọmọ wọn ní fojú sunkún aya wọn ní lágbára wọn àṣẹ náà o ní fojú sunkún báyìí ní orúkọ Jésù a ní fojú sunkún wọn àṣẹ wọn o ní fojú sunkún tiwa náà báyìí ilẹ̀ Yorùbá dá àṣẹ o. àṣẹ wà ẹ ṣé gan thank you very much sir ó dá sá. a rí bí àṣẹ bẹ́ẹ̀ fẹ́ inú ó dàbọ̀ nìyẹn. Yorùbá justice àbí. Thank you very much. Brother mi, mo dúpẹ́ welcome lọ́wọ́ Elédùmarè. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Àkànbí Ọmọlọ́ba. Mo ti ń gbọ́, this is my first time tí mo ever make a space statement in this program. Mo salute gbogbo activities tẹ̀ ń ṣe láti la àwọn ọmọ ilẹ̀ Yorùbá ní ojú pé àwọn ẹ̀sìn not only Islam, even Christianity, ẹ̀sìn akónilẹ́rú and alọ́ni ní ọpọlọ in those two religions. Mo tún ṣé kí n máa sọ Yorùbá àti èyìnbó pọ̀ ṣé ẹ bínú ẹ má bínú o Yorùbá ti bí kò dàbí Yorùbá mi ò very strong because I live in abroad for so long. no problem àwọn ọmọ Okay, Yorùbá good. wà níbi tó gbọ́ yín dáadáa. My submission will start from saying that ilẹ̀ Yorùbá ilẹ̀ àṣẹ̀dá Elédùmarè ni àwa ni first a lè identify pé àwa ni direct descendant ti Olódùmarè kò sí anybody tó lè claim ẹ̀ láyé yìí àwa la gbé gbogbo all these things out kí gbogbo àwọn from Yorùbá people ni all the other people came from àwa la lè prove ẹ̀ Ilé Ifẹ̀ dẹ̀ yìí wà nílé ayé yìí sìn tó láti prove ẹ̀ fún wa but problem ta ní nísìn ni pé we are faced with 3 major obstacles tí wọ́n undermine the progress wa nílẹ̀ Yorùbá. The major one, number one, is our British slave masters and colonial masters. After the British slave masters and colonial master comes the Igbo animalistic, criminal-minded barbarians. Number 2. Number 3 is the Fulani terrorism invaders who came from nowhere. Fulani ò ní ìran ní Africa. Wọn ò ní indigenous. Wọn ò ní ìlú tán lè claim pé ìlú bí táwọn ti wá ní Africa ni. Tán wọ ilẹ̀ our brothers wa. Tungba tí wọ́n wọ ilẹ̀ brothers wa. We can call the Hausa our brothers because they are indigenous to Nigerian geographical territory. Wọn dẹ̀ ń ṣe èèyàn burúkú. Nígbà tó ń wọ̀lú wọn tí àwọn yẹn gbà wọ́n láàyè tó ń bẹ̀rẹ̀ sí ń destroy wọn pẹ̀lú gbogbo kọ́tọ̀kọ́tọ̀ in the name of Islam tó fi gbàlú mọ́ wọn lọ́wọ́. Ìyẹn ni number 3 problem wa nílẹ̀ Yorùbá. Problem táwa Yorùbá ní sìn ni pé tá a bá identify our friends in Nigeria, our enemy in Nigeria, we are not going to make progress in Yorùbá land. Àwọn èèyàn mẹ́ta ló ń gbógun tiwa nílẹ̀ Yorùbá. Ogun tó ń gbé tiwa ní Yorùbá kò ń ṣogun kékeré. Wọ́n fẹ́ gba ilẹ̀ wa nílẹ̀ Yorùbá ni. Some are using religious bullshit. Some are using we are economical migrants. We are coming to develop your region. All is the same. Kò sí yàtọ̀ ní Fulani terrorism, Islamic Mohammedan terrorism, and Igbo mass migration into Yoruba land like cockroaches in the name of seeking economical benefit. Can you hear me, please? Yeah, we can hear you. Yeah. 100. This is the major catastrophe in Yoruba land. We have to identify those problems. Bá a ṣe ń pariwo pé àwọn kan ń gbẹ̀sìn wá, wọ́n fẹ́ kó wa lẹ́rú. Àwọn kan náà ń wọlú wa. Night bus náà ń gbé wá. With their nylon bag náà ń wọlé. Pẹ̀lú gbogbo kọ́tọ̀kọ̀tọ̀ náà ń dà wá láàmú. All those people and àwọn tó ń dẹ̀ fún ọ ní gbogbo nonsense ideology yìí ni British. Nígbà tí first coup Nigeria ṣẹlẹ̀, British ló plan coup yẹn, and this has never been mentioned in Nigerian history. Coup Igbo coup tó ń ṣe ní first was supported by the British. Unfortunately, nígbà tó ń ṣe wọ́nranwọ̀nran ni Hausa Fulani
Fúlàní ò ní agbára tí wọ́n ní. Fúlàní ò ní after ti ogun tí Yorùbá bá Fúlàní jà ta fi stop wọn, ogun tí àwọn ará Ìbàdàn ta lọ gbé ta stop wọn yẹn, and the mistake ta dẹ̀ ṣe ni pé complete ogun yẹn because àwọn warrior àwọn general kan ja ogun yẹn inú ń bí wọn pé Àfọ̀njá because of nǹkan tó Àfọ̀njá ṣe yẹn ó ń bí wọn nú pé báwo la Àfọ̀njá ṣe máa lọ kó àwọn Fúlàní ìwọlé pé wẹ́ àkóso ètò kọ àwọn pẹ̀lú Ìlọrin, but mistake tó ń ṣe ni pé tí aláǹtakùn bá ta okùn sí ilé yín tẹ́ bá destroy cobwebs okùn aláǹtakùn tẹ́ bá destroy yẹ tẹ́ bá fi aláǹtakùn yẹn lẹ̀ pé bí a next time kò ó máa lẹ́yìn cementically webs náà pé ó máa ṣe ètò tújù yẹn lọ. So the only way tẹ́lẹ̀ stop aláǹtakùn láti máa takùn nínú ilé yín is to kill the aláǹtakùn ẹ láti pa aláǹtakùn yẹn ni. We have to stop the Fulani encroaching in Yoruba land. Ìlọrin Fulani must leave Ìlọrin. Fulani are not indigenous in Ìlọrin. Fulani are not indigenous in Nigerian space. Kò sí bí a ṣe lè yanjú ọ̀rọ̀ pé tomorrow there will be peace in Nigeria. There will never be peace in Nigeria as long as Fulani terrorism wọ́n yìí wà nílẹ̀ Nigeria. Wọ́n lé wọn ní Niger. Àwọn ará Niger wọ́n lé wọn. Àwọn ará Mali wọ́n lé wọn. Àwọn ará Burkina Faso wọ́n gbé military wọ́n gbé ogun tiwọn. Àwọn Fulani ní problem wọn ní Mali, Fulani ní problem wọn ní Niger, Fulani ní problem wọn ní Burkina, Mali, Niger and Burkina Faso. Fulani ni wọ́n gbógun tì. Gbogbo àwọn aráàlú have been to those countries. Fulani ni wọ́n gbé ogun, Fulani ló ń cause problem. Fulani làwọn òyìnbó yẹn ń lò láti máa ṣe gbogbo nonsense tó ń ṣe lù wọn tó fi ń dà lù wọn rú. So gbà tó ti gbé ogun ti ní Fulani, gbogbo àwọn Fulani yẹn, àwọn Fulani Nàìjíríà ní pé kọ́ máa bọ̀. Ẹ máa bọ̀ nílé ilé àwọn ti capture Nigeria. We have capture ìlú àwọn ti Nigeria nílùú wọn. So àwọn bandits yẹn ló ń wọ Nigeria tó ń dá wa lálẹ́. This is the fact of this country. So kò sí bá ṣe lè ṣe, there's no negotiation and they are coming in because when their forefathers came in, Fulani came to Nigeria almost 200 years ago. 200 not low. And when they came, àwọn Hausa allow wọn, but wọ́n rí wọn pé ìyà ń jà wọn léyìí káwọn fún wọn chance. Wọ́n dẹ̀ fún wọn chance. Kó tó mọ̀ kó tó ṣẹlẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí pa wọn. Wọ́n take over lu wọn. And this is what happened. And we have to stop it. There's no negotiation. There's no compromise. Tí àjèjì bá wọ̀ lu yín, ẹ lè compromise pẹ̀lú ẹ̀. You have to get rid aláti lé wọn. We have to get them out of this country. This is the gospel truth. This is the hot truth. This is the right message. Tell láti sọ fún wọn to the Fulanis. Ẹ ń ṣe Nigeria. Go back to your space. In Togo, in Benin, they are sacking them. In Ghana, wọ́n ní àwọn ti pẹ́ ń Ghana. Ghana sọ pé you are not from here. Ẹ ń ṣe ọmọlúlu. Ìlú tó ti pẹ́ sí. Ton claim before pé ibi táwọn ti wá was called Equatorial Guinea. It was called Guinea-Bissau. Guinea-Bissau ló ń pè. Conakry ló ń pè bẹ́ẹ̀ sìn. Conakry. Àwọn ará Conakry yẹn wọn ò bá tiwọn. There was a leader in the late 60s tó ń pè ní Sékou Touré. Ẹ láti kàwé. Tẹ́ bá ní problem ní Nàìjíríà ní Yorùbá land. Ẹ lọ kàwé. Ẹ kàwé ẹ tẹ̀ sí Google. Ẹ tẹ̀ Google what is the genesis of this problem? Problem Fulani started from Guinea Conakry. Sékou Touré, British, France ni ó colonize ìlú yẹn. Ó dẹ̀ fún àwọn Fulani ní power. But nígbà tí Sékou Touré gbàjọba, ó yarí fún wọn pé kò sí àwọn ò ní gbà Fulani ò ṣaráàlú yìí. Àwọn ò ní gbà fún Fulani láti máa control ìlú wa. Nígbà tó gbàjọba, ó change gbogbo system yẹn to the extent pé France bínú wọ́n remove gbogbo infrastructure. Ó dàbí pé kí gbogbo infrastructure tí wọ́n ní nílùú Nàìjíríà táwọn tó ṣe roads minings wọ́n remove ẹ̀ wọ́n destroy ẹ̀ even telephone line wọ́n destroy wọ́n cut ẹ̀ off kí yà lè máa jẹ wọ́n ní Guinea. Sékou Touré ò ní gbà. He said Fulani must go. Sékou Touré ló lẹ́yìn ó lé wọn kúrò lórí ẹ. Hello, sir. Today Fulani
kò ní power ní ibi tí wọ́n claim pé it's supposed to be the indigenous. Hello, sir. Yes sir. ẹ jọ torí time Who is this? ẹ bá wa round up. Yes sir. Yeah. Okay, to round up, yes, ogun tí ó fèsì wa nílẹ̀ Yorùbá kò ń ṣe ju ogun Islamic with gum, ogun Islamic facing us. Gbogbo àwọn tó antagonize wa ní Yorùbá tó ń bá wa jà. Àwọn English word tẹ́ ń pè yẹn ó ti ń affect page bí pípa tẹ́ ń pè lórí kò ní mo ṣe ń jẹ́ sí Yorùbá ó máa difficult láti kí system ó lè print ẹ̀ máa sọ Yorùbá sí. Gbogbo ìyà tó ń jẹ wá ní Yorùbá kò ń ṣe ìyà Islamic invasion nìkan ni ó ń jẹ wá. Islamic invasion gbogbo Islamic tó ń gbọ́ ilẹ̀ Yorùbá yẹn ó a lè manage ẹ̀ láti capture ẹ̀ because àwọn bàbá wa ti gbógun tí wọ́n ti subdue ẹ̀, but the major problem wa nílẹ̀ Yorùbá ń sìn ni pé Igbo mass migration tó ń wọ̀lú wa tó ń fẹ́ dìbò their agenda di pé kí wọ́n wọ̀lú wa kán wá gba Èkó lọ́wọ́ wa kán wá vote nílé Èkó kán lè take over Èkó ìyẹn ni major agenda. Fulani are not doing that. So ẹ̀yin ọmọ Yorùbá Fulani Islam. Before kí Islam tó dé. Mi ò mọ̀. Ok, àwọn ṣìgìdì wo ni wọ́n sìn ní ilẹ̀ Saudi kí Islam tó dé tẹ́bàdébà dárúkọ mélòó kan. Mi ò mọ̀. So Big Joe tí wọ́n bá mọ̀ mi ò rò kí wọ́n lè àbí bí wọ́n lè understand. My understanding yẹn mo gbọ́ yín. Ẹ lè gbá kí ó fún wọn ní bàbá mi Aṣọ̀rìṣà. So now that ní ìsìbáyìí tí before kí Islam tó dé ó ní àwọn ṣìgìdì kan tí màá dárúkọ tí wọ́n ti ń sìn nílẹ̀ Saudi kí Islam tó dé and àwọn ṣìgìdì tí wọ́n ń sìn náà ni wọ́n máa forúkọ wọn tì sára ẹ̀ má ti fẹ́ sọ wọn lórúkọ àbúrúkọ táwọn náà ń jẹ́ torí ṣìgìdì yẹn náà ni wọ́n máa ń ṣe gbogbo nǹkan tí wọ́n fẹ́ fún wọn. So tí Kùránà ó dẹ̀ reference ẹ̀. So now a ní àwọn ṣìgìdì tó ń jẹ́ Allah, a ní tó ń jẹ́ Uzza, a ní tó ń jẹ́ Lat, a ní tó ń jẹ́ Manat, a ní tó ń jẹ́ Uba, wọ́n dẹ̀ pọ̀ ló báyẹ̀ 360. So tí wọ́n wà nínú Kaaba ni wọ́n dẹ̀ máa ń kó wọn sí. Now before kí wọ́n tó wá máa kó tó di pé Islam dé gbogbo àwọn ṣìgìdì ni wọ́n ń bọ nílẹ̀ nínú Kaaba ní àbúyẹ ti kàtàn yẹrí. So gbogbo ẹ̀ ni wọ́n ń bọ. So ṣìgìdì dílé àwọn Muhammadu ló ń jẹ́ Allah, wọ́n dẹ̀ ní bàbá Muhammadu náà ó dẹ̀ jẹ́ bàbá Muhammadu ń jẹ́ Abdullah, ṣé ẹ mà bí abẹ́ mà bẹ́ẹ̀. Mo mọ̀ bẹ́ẹ̀. Now so kí ni tí wọ́n sọ pé Abdullah yẹ kí ni nǹkan tó túmọ̀ sí. Mo bí yín léèrè ni o. No, mi ò mọ̀ túmọ̀ ẹ̀. Ẹ mọ̀ túmọ̀ Abdullah kẹ̀. Mi ò mọ̀ túmọ̀ ẹ̀. Bí a ọmọ bá jẹ́ pé èèyàn Ọlọ́run nìyẹn. No, ẹ mọ̀ túmọ̀ Abdullah. Mi ò mọ̀ túmọ̀ ẹ̀. Okay, so tí wọ́n sọ pé Abdullah wọ́n mìíràn pé ẹrú Allah. Okay. Bí ẹ ti gbọ́ rí servant of Allah. Okay. Ẹ ti gbọ́ yẹn rí àbí. Mo ti gbọ́ yẹn. So now tá bá wá gbọ́ pé tí wọ́n ti sọ pé ẹnìkan náà tí wọ́n ń jẹ́ Abdulmanat lára àwọn ṣìgìdì tá a ti kà yẹ ẹrú kí nìyẹn. Okay, ẹrú Manat yẹn nìyẹn. So mo dẹ̀ ti sọ fún yín pé lára àwọn ṣìgìdì tí wọ́n ń sìn before kí Islam tó bẹ̀rẹ̀ tí wọ́n máa ń fi orúkọ yẹn tì sí wọn lára ṣìgìdì wọn wà lára ẹ̀ àbí. Bẹ́ẹ̀. So ẹrú Manat tá à ń sọ yẹ ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ ṣe é mọ̀. No. So ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ ni great grandfather Muhammad. Okay. So pẹ̀lẹ́ rí so ẹni lọ sí research fúnra yín nítorí mi ká má wòlé máa gbé yín lọ fà. So that is great grandfather Muhammad. So tí bàbá Muhammad náà ń jẹ́ Abdullah. So Quran reference wọn tefsir reference wọn nababu nazun even hadith reference wọn a kà fún yín méjì yẹn. So ara àwọn nǹkan tó fi múlẹ̀ àwọn ẹ̀rí mi ó tún lọ síwájú sí o. So àwọn nǹkan tó fi múlẹ̀ láti fi lè mọ̀ pé àwọn nǹkan tí wọ́n bá jórúkọ àwọn ṣìgìdì tí wọ́n ti ń sìn before kí Islam kò tó bẹ̀rẹ̀ ni. So tí wọ́n dẹ̀ ń bá wọn jórúkọ tán forúkọ wọn tì sí wọn lára ń pé ẹrú ìwọ lèmi ń ṣe. So àwọn bàbá Muhammadu ó jẹ́ ẹrú tàlá torí pé òun bọ Allah nígbà ayé tiẹ̀. So bàbá Muhammadu ó ń jẹ́ ẹrú Manat torí pé ó ń bọ Manat ní tiẹ̀. Àwọn kan náà ń jẹ́ ẹrú Uzza. So kò dẹ̀ ṣe orúkọ Abdullah nìkan ló wà. So àwọn orúkọ mìíràn tún wà over 100 tí mi tẹ̀lé fi hàn yín bọ̀ torí pé ẹ̀ nímọ̀ so níwọ̀n bá tẹ̀lé níyẹn náà ti tó. So ká dúró bẹ̀yẹn náà. So Big Joe. Okay, mo sọ fún bàbá Muhammed náà Muta pé Quran pé ìwé ìtàjẹ̀sílẹ̀ ni.
so mi mọ̀ bóyá a lè fún wọn ní 2 or 3 reference then ọjọ́ kan kọ́ la máa bọ́ ọmọ tó yó so bí wọ́n lè padà wá next time. So bàbá Mutada, Quran kò sí àdúrà ṣé pé ní ọ̀nà kan bá kò sínú Quran àti pé ìwé ìtàjẹ̀sílẹ̀ ni ìwé tó máa ń sọ fún ẹ̀yin mùsùlùmí bẹ́ẹ̀ ṣe lè pa àwọn èèyàn cause mo máa ń wò wípé irú èmi tí mo ní mi ṣe Islam kò yẹ kí n ní issue pẹ̀lú irú ẹ̀yin tẹ̀ ń ṣe Islam Allah ló ní Islam Allah ló yẹ kí n ní issue pẹ̀lú so tí Allah bá wá fẹ́ bínú sí mi Allah ló yẹ kó punish mi but rather kí Allah kó punish mi ó máa wá sọ fún ẹ̀yin tí mi ní issue pẹ̀lú kẹ́ wá máa bá mi jà Allah ò dẹ̀ bá wa gbé lórí ilẹ̀ alààyè according to Islam wọ́n ló ń gbé lọ́run àbí somewhere so kò yẹ kó máa fún èmi àti ẹni tó jọ ń gbé lórí ilẹ̀ alààyè ká máa jọ ní issue cause ẹni yẹn particularly kọ́ ló ní ẹ̀sìn Allah ló ní ẹ̀sìn ẹ já wo some few Quran verse. Àbá champion bó kí yín o ẹ káàbọ̀ o ó kí gbogbo ilé wa gbogbo àwọn comment section. ẹ kú ètò ìyára big juice lọ́ọ̀ pọ́n ní call. Wọ́n lọ gbé ẹ̀rí wa ni. Okay. Mo kí gbogbo àwọn tá a wà ní òkè àtàwọn tó wà ní kábẹ̀ comment section. ẹ kú ètò. Mo kí yín o bàbá mi ilé ìṣúná yìí. Okay, ẹ jẹ́ n gbélé sókè. Any verse la lè sáré wò. So this is Quran 9 verse 111. Big Josh, ẹ sọ pé nǹkan máa tẹ̀ nǹkan kan fún yìí ṣó ń grab ẹ̀ ṣá. Mo ń grab ẹ̀ mo ń grab ẹ̀ mo understand yìí. Ẹ bá mi ẹ ṣe yàrá mi ó yẹ gbé sókè. Ẹ jẹ́ nǹkan. Allah from the believers their lives. Okay, Allah ní òun ti ra ẹ̀mí àwọn mùsùlùmí o. And wealth in exchange for paradise. Àti ọrọ̀ wọn òun fi ṣe pàṣípààrọ̀ àlùjànnà. To fight in the cause of Allah and kill and accuse. No, ẹ lọ́nà àlàyé fún bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ kí títọ́ kí lárí yín mọ́kàbá. Okay, ó ní bí wọ́n ṣe ń jà yìí o lójú ọ̀nà òun ó ní wọ́n máa pààyàn àbí wọ́n máa pa wọ́n. Okay, there is a true premise binding on him in the Torah. Ó ní eléyìí ní ìlérí tí ó fìdí múlẹ̀ tí a tó sọ tó wà ní Torah. The gospel and the Quran. Gospel àti Quran. And ilé kéwé lọ sùn náà tẹ́ bá fẹ́ sùn. And whose promise is truer than Allah's. Ó ní ìlérí wo ló fìdí múlẹ̀ bíi ti Allah. So rejoice in the exchange you have made with him. Ó ní ẹ máa dunnú ẹ máa yọ̀ fún pàṣípààrọ̀ nǹkan tí ẹ ṣe tẹ́ ti ṣe fún mi. That is truly the ultimate triumph. Ó ní eléyìí ní ìborí ìjogúnborí ètò tó ga jù. Ẹ jẹ́ n tún sáré gbé kan wá náà. Kí làlá ń sọ bíi ó lóun ti ra ẹ̀mí àwọn mùsùlùmí àti ọrọ̀ wọn òun fẹ́ fi ṣe pàṣípààrọ̀ àlùjànnà fún wọn. Ó ní kán máa pa èèyàn. Pé bí ẹ ṣe wá ń pa èèyàn yẹn o wọ́n lè tún pa yín náà o. Ìyẹn ni ìlérí tó fìdí múlẹ̀. Imagine ṣebí tí n bá ní ẹni issue pẹ̀lú Allah ló yẹ kó punish mi. Why tí Allah wá ní ẹ̀yìn ni kẹ́ wá máa ṣe mí léṣe like. Èèyàn ní comment section yìí wọn ò gbádùn ẹ̀gbọ́n kan tẹ́lẹ̀ sọ ó ní Mistura hope your husband no be Muslim if he see you here. àní kan ti sọ pé kí ni lárúbáwá àgbèrò ní kú gbọ́. Yóò rí comment section yẹn àbá mi is another word ni. mo kí yín yàrá ancestor. Bàbá mi kọjọ́ mẹ́ta ṣàmúṣe máa gbà sá. Mistura bàbá wa ẹ̀dá yàrá big juice. Ẹ ṣé o bàbá mi ṣe rí èèyàn tó burú jù ní comment section yẹn lè kéwù ni wàhálà wọn pọ̀. Fún yàn lọ́rùn pa. Oníkẹ́mẹ̀sì pàjù. Ìgbàgbé ọmọ Jésù àbí ọmọ Yorùbá náà yẹn tó sọ pé kìlọ̀ fáwọn ọmọ comment section yín o. Àwọn comment section wọn ò lè make heaven tó bá fún mi lọ́rùn pàǹgbà mi báyìí pìtìpìtì máa bá mi. Ẹja ka ilé náà 9:29. Why those who do not believe in Allah and the last day
Allah ń bá ẹ̀yin mùsùlùmí sọ̀rọ̀ ó ní kẹ́ máa bá àwọn tí wọn ò gbà nínú Allah àti ọjọ́ ìkẹyìn kẹ́ máa bá wọn jà. Nor comply with what Allah and his messenger are forbidding. Tí wọn ò ṣe léèwọ̀ àbí ṣe lẹ́tọ̀ọ́ ohun tí Allah àti òjíṣẹ́ ti ṣe léèwọ̀. Nor embrace the religion of truth from among those who were given the scripture. Tí wọn wá gba ẹ̀sìn òdodo ìyẹn ẹ̀sìn Islam àwọn tẹ́ ẹ ti fún níwèé yẹn ìyẹn àwọn pàlà ló lóun fún àwọn Christian níwèé o ẹ tún lọ máa bá wọn jà wọn ò gbẹ̀sìn òdodo eléyìí. Until they pay the tax. Títọ́ máa fi sanwó ìtanràn. Willingly submitting, fully humbled. Tí wọ́n máa tẹ máa sọ wọ́n di ẹni yẹpẹrẹ tó máa ju pájùsẹ̀. Imagine Allah àti ànábì àwọn ló láwọn ní paradise tó fẹ́ fún èèyàn. Téèyàn bá wá decide pé Allah àti ànábì paradise tẹ ní mi ìrẹ́dí àti wá. Ó yẹ kó jẹ́ bí ìdùnnú Allah pé àwa tá máa wà paradise nípò nǹkan tá fẹ́ jẹ ń bẹ̀. Why tí Allah wá ní kẹ́yìn mùsùlùmí kẹ́ lọ máa pa kẹ́ lọ máa bá jà àwọn tí ò gba Allah gbọ́ why. Mo gbọ́ Bàbá Mustada ẹ sọ̀rọ̀. mo wà pẹ̀lú yín mo gbọ́ gbogbo nǹkan tí ẹ̀ ń sọ mo dẹ̀ really appreciate yín gidi gan pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń fi àwọn kíní yọ̀ mi bẹ̀rẹ̀ ṣe ń jẹ́ kí n mọ̀ bẹ́ẹ̀ mo kàn wọ́n bìnrin kan sì ní pé fine but right now fẹ́ bìnrin kan lọ́wọ́ yín nílé ayé tá a wà yìí sìn nílé ayé tá a wà yìí kí ni nǹkan tí ẹ̀yin believe lé lórí ẹ̀ ọ̀ báwo lẹ ṣe believe pé ó yẹ kí a ṣe máa gbé ilé ayé yìí. Humanity. ṣé ẹ̀yin believe lórí pé there shouldn't be any belief about Islam. No humanity. Bàbá Mustada. Ẹ sọ Yorùbá ọmọlúàbí. Ọmọlúàbí humanity kí n rí yín. Gẹ́gẹ́ bá a tọ́jú ọmọ yẹn. Kẹ́ ẹ sọ fún mi pé madam ẹ jọ̀ọ́ mi ti jẹun ẹ ti jẹun kẹ́ ẹ má bọ́ nílé mi kí n dẹ̀ dáná fún yín kẹ́ ẹ jókòó kẹ́ ẹ jẹun kẹ́ ẹ mú mi kẹ́ ẹ relax kẹ́ ẹ máa lọ léyìn kẹ́mi náà pàdé yín níta pé pọ́ọ̀sì mi ti sọnù owó wo mo fẹ́ fi sanwó bọ́ọ̀sì kẹ́ ẹ dẹ̀ yọwọ́ lápò kẹ́ ẹ fún mi ìfẹ́. àṣẹṣe ẹ sọ tán kún wọn wẹ kún wọn lẹra sí bẹ́ẹ̀dì. ìfẹ́ bàbá mi ìfẹ́ kẹ́ ẹ fìfẹ́ hàn sọmọlàkejì yín ìbá jẹ́ dúdú ìbá jẹ́ pupa kẹ́ ẹ ṣe ń tó tọ́ tí pé tẹ bá wùwà tí conscience yẹn á wò pé n tó ṣe yẹn nǹkan tó dáa. wọ́n ṣàdédé lọ sí hospital kó lọ wà wọn tán rí bíìlì san. tọ́lọ́ bá bùkún yín kẹ́ ẹ bá wọn san bàbá mi nǹkan tí wọ́n pè ní ẹ̀sìn nìyẹn ṣẹ́rí gbogbo ilé ẹ̀sìn àtọwọ́dá ìṣẹ́rí lè àwọn èèyàn ló dá Islam òṣèlú lásán òṣèlú àtọwọ́dá lélẹ̀ kìí ṣe ọ̀rọ̀ tẹ bá rò pọ̀rọ̀ Olódùmarè lélẹ̀ ń pa ọba tó dá èmi àti yín ò lè máa sọ kàtìkàtì bíi wèrè àláì ẹ rí pé lórí burúkú làlá ẹ máa gbọ́rọ̀ lẹ́nu ẹni tó dá yàtọ̀ ṣé tẹ̀yin bá bímọ 3 mẹ́rin ṣé ẹ sọ pé ó rí pé kan ò gbà kan kẹ wá ní kíkan nínú wọn kó lọ máa pa àwọn yòókù ṣé ẹ̀yin ni wọ́n àti rí pé olórí burúkú làlá bàbá mi humanity is the best religion. Bet ṣe rí nǹkan tẹ́tọ́ ń sìn ó yé mi ṣe ń gbọ́ bẹ́ẹ̀ ó yé mi bẹ́ẹ̀ tẹ́ bá tún wá wò ó dáadáa most of our verses tẹ́ǹkà lọ́wọ́ yìí they are not very common àwọn nǹkan yìí tó common làwọn ọ̀rọ̀ tẹ́sán sì ń sìn. bàbá mi ó ti wá dá báyẹn ẹ bá a sọ nǹkan mẹ́ta tó wà ní Quran àbí tá ànábì gangan ṣe tó jẹ́ nǹkan ìfẹ́ tó ní kẹ́ ẹ nífẹ̀ẹ́ Christian àti Jew ó yẹ sọ fún wa. dialogue àwọn instances pọ̀. ẹ sọ mẹ́ta bàbá mi ẹni sùúrù sà. ẹyọ kan fún ẹjọ́. ó kè sí ànábì muhammad salam wọn kọ wáyé pé ká nífẹ̀ẹ́. ẹ máa fún alẹ́ rí o ẹ̀kan lè sọ̀rọ̀ o ẹ máa fún alẹ́ rí pé ní àdìsí báyìí àbínú Quran bẹ́ẹ̀ ló wà. àdìsí muhammed kan wọ́n sọ wípé al-muslim mir'atul muslim mùsùlùmí kan àwòrán lójú ẹ kó ká jẹ́ fún mùsùlùmí ẹ̀mí al-muslim akul muslim mùsùlùmí kan ó gbọ́dọ̀ nífẹ̀ẹ́ mùsùlùmí kejì gbogbo àwọn kíni náà àwọn ọ̀rọ̀ ànábì ní oríṣiríṣi lọ́wọ́. that is muslim ticket. no it is not muslim ticket no ẹni sùúrù it is not muslim. ẹ jẹ́ kí n sọ àṣírí kan fún yín gbogbo àwọn tẹ́rí bíbá ẹni sùúrù gbogbo àwọn tẹ́rí bíbá wọn kéwu jù yín lọ ẹ lè rí àyà kan ní Quran tàbí àdìsí kan tí ànábì ló fi kẹ́ ẹ nífẹ̀ẹ́ ẹlòmíì tí èsì mùsùlùmí ẹ lè tẹ́ ẹ bá rí kódà tẹ́ ẹ bá rí àwọn kan wọ́n àṣẹ tẹ́ pé wọ́n fún yín ní traction 1 million lálẹ́ tẹ́ bá lè mú jáde hadith tàbí ẹni Quran fati ànábì sọ pé ẹ̀yin mùsùlùmí o ẹ nífẹ̀ẹ́ ọmọ ìyá yín tí èsì mùsùlùmí tẹ́ bá mú jáde lálẹ́ mi gangan máa fún 500,000 kẹfì kẹkọọ yìí lówó dání oṣù gbọ́n máa fún 500,000. 500,000. mo fi Elédùmarè ṣẹlẹ́rì. ṣẹ́ṣọ́. 500,000
mo fi igba arúgbó lẹsẹ lẹrìí tẹ ẹ bá mú jáde ẹyọ kan tọ́sọ pé kẹ́ ẹ nífẹ̀ẹ́ lómi jèsè mùsùlùmí ẹ lọ pé ìmáàmù àṣeyéèkì ni wá. ibi máa ti rówó lé mi rè o ọpẹ́ o. àìmọ wá àwọn èèyàn tó ẹwọ wọn ló máa hide 100,000 sí ó di 600,000 ṣé tó ti gbọ́. ibi máa ti rówó lé mi rè o. ó yá ẹ mú àdìtò sọ tí Allah sọ pé ẹ̀yin mùsùlùmí rẹ nífẹ̀ẹ́ gbogbo ayé sọ pé láàlá ti sọ nínú Quran. àfàmù tádọ mi ò pé kí ẹ má bínú ẹjọ́ tó yẹ lọ respectfully. àwọn wọn ló máa hide 200,000 sí. ẹni sùúrù ẹjọ́ tó yẹ lọ I just want to say something. Suratu Tauba ló bẹ̀rẹ̀ pẹ̀lú kí ló bẹ̀rẹ̀ Suratu Tauba. mi mọ̀. Subhanallah. Suratu Tauba kò bẹ̀rẹ̀ pẹ̀lú bismillah ìbínú Ọlọ́run fi. bàrà ló bẹ̀rẹ̀. Suratu Tauba kò bẹ̀rẹ̀ kò ní bismillah. bàrà ni. Ọlọ́run pàrà lọ́lọ́run fi sọ. Ọlọ́run kan ló sọ Allah àti pé gbogbo ayàtọ̀ fi kírun lójoojúmọ́ tẹ́ fi kírun lójoojúmọ́ àwọn Christian àti Jew ilẹ̀ mọ́ gbé sí pé ẹ wá fún mi ní àyà kan tí Allah ti sọ pé gbogbo ayé pátápátá lòun nífẹ̀ẹ́ tẹ́ bá fi fún mi iṣẹ́ ẹ máa gbowó lálẹ́ ìmọ̀ sọ bẹ́ẹ̀ fún yín kódà ẹni orí ọ̀fẹ́ láti pé ṣe é kí yín àti máàmù ló wá bíbá ẹ̀. bàbá Muritádọ̀ ẹ máa mú 1 million kúrò ní bíbá lálẹ́ yìí 1 million. ẹ̀bẹ̀ ṣe ẹ lè fún mi ní ṣe lè fún mi ní ṣe lè fún mi ní àǹfààní mo fẹ́ get. kí láǹfààní ọ̀sẹ̀ kan ẹ fún yín ní àǹfààní ọ̀sẹ̀ kan láti sìn tó láàrin ọ̀sẹ̀ kan ẹ lọ wá wá. àṣẹ òrìṣà ò lè kúrè o fún mi lówó gbà tí mo bímọ. ẹ kú ewu náà ọlọ́run á wò. ọmọ ti dàgbà bá mi mò ń wáìnì àṣẹ òrìṣà ni mò ń wáìnì wọn ni. lábẹ́ lómi sọ̀rọ̀ ká gbé àwọn èèyàn wa wọlé jàre bàbá yìí yẹn kàn. bàbá Mutada àfúnyín ní 3 months opportunity láti wá ibi tí Allah bá ti ní pé òun nífẹ̀ẹ́ ẹ̀sìn míì. kọlọkọ tíra àti ẹ̀ lọ́tọ̀. big girl ṣe mọ̀ pé owó yẹn ti pé 1 million mo wo comment section àwọn tó ti ẹlòmíì àdì 200 ẹlòmíì tẹ́ bá ti mú jáde alẹ́ máa mú 1 million kúrò bí lálẹ́ ìṣẹ̀. Allah tó jẹ́ pé Allah tó ya wèrè ju màálù lọ Allah olófo a ní mo sọ pé aláàlásì apá kan bẹ́ẹ̀ yà wọlé. bàbá ẹ̀dá wà ń bẹ̀ ẹ̀jẹ̀ ńlá rí bàbá ẹ̀dá. àwọn Christian gan even Suratu Fatiha torí àwọn Christian ló ṣe jáde níbi Gail Mokdub wọn léyìí ń wọlé dọ. bàbá ẹ̀dá àmà tí sùn. bàbá ẹ̀dá ó ti sùn ẹ ti lára ẹ̀dá wọn kàbá. àbọ̀ yìí ó ní àfẹ́ láti pé Saudi o kò ní kí Saudi kó hàn dífàsì ẹ̀ mọ́ Quran. àwọn Saudi ò mọ kéwú Saudi ọ̀sẹ̀ nígbà Saudi ọ̀sẹ̀ mọ̀ pé àwọn fẹ́ nífẹ̀ẹ́ gbogbo ayé ni. òun náà ló ṣe fà á tó ṣe lè níwèé ìgbélú lọ́dọ̀ wọn ò dẹ̀ lè fẹ́ ọmọ wọn. Lárúbáwá wọn lẹkú lẹ́yìn kan jẹun kan dóbò nǹkan wáyé àwọn gangan ló ń gbégbá ayé rọrùn. wọ́n láìka obìnrin gan-an jẹun dóbò wọ́n láìka obìnrin gan-an. a ní wọ́n ní nínú àwọn tí wọn kì í ní àìsàn tó máa ń ṣọkùnrin yẹn pé Lárúbáwá wà lára wọn ní Lárúbáwá ò lè ní wáwá tó ń dóbò ojoojúmọ́ bó ló ti fẹ́ rí prostate cancer níbo ni ó ti rí. Michael X Michael Shina bá a sọ̀rọ̀ kílẹ̀ bá a sọ kí everything máa flow ẹ tọ́ máìkì yín. ẹ máa kalẹ̀ sá ẹ kú ètò. gbọ́ àtọ́ yín ẹ kalẹ̀. yes actually ìgbà tí ẹ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ question fún uncle wa yìí òun ni mo ti fẹ́ sọ̀rọ̀ but ẹ ti proceed question yẹn so kò sí problem ẹ jẹ́ ká máa bẹ́tò lọ màá wà ní comment section sa ẹ ṣe. ẹ ṣe gẹ́gẹ́ kù fún wa ẹ bá disconnect àwọn èèyàn pọ̀ sílẹ̀. bàbá ẹ̀dá náà máa di 10 billion. bàbá ẹ̀dá ẹ kó fún wa káwa fi ṣe rédíò station tá à ń ṣe lọ àbí ẹ fẹ́ fowó ṣe sàrà fún àlà wọn tí ẹ lè rí gan wọn lè rí jẹ. owó wo ni ó rí jẹ. Muritádọ̀ ti lọ ń wá gọ́gù dáràn lálẹ́ yìí. tí Allah bá tún ayé wá lọ́wọ́lọ́wọ́ kò lè ṣe ever ṣe mistake kò sọ àyàkálẹ̀ kì í mùsùlùmí lẹ́kì Christianity. ó yẹ ẹ bá sọ̀rọ̀ Amzi said the fact ni pé political movement ní kinní yẹn so nǹkan tó dẹ̀ fi ń ṣe ni pé àwọn wọ́n fi ń gba ilẹ̀ ni so kò dẹ̀ possible àyà yóò lè ever review láìláì so because bá a ṣe sọ̀rọ̀ yìí wọ́n dẹ̀ ń ṣe kinní yẹn dì sẹ́yìn so aside gbogbo nǹkan tí America ń ṣe tó jẹ́ àwọn Roman Empire àwọn military system wọn nìyẹn àjẹnìkan táwọn jihad náà ṣe
ẹ̀rí máa kan tó lọ sí Pakistan recently so máa yẹn ó lọ ṣe interview àwọn ọmọ tó wà ń bẹ̀ so mo fẹ́ kí gbogbo lé kí má ṣe ẹyẹ 1 second fún mi kí n sáré ṣòkìní yẹn bí i 2 minutes kẹ́ ẹ gbọ́ nǹkan tí máa yẹn nǹkan tó experience nígbà tó débẹ̀ yẹn Big Joe ṣẹgbẹ́ mi sí bí screen sáré ṣògbólé àná ni mo upload kìíní yẹn gan but ó wà ní page mi ẹgbẹ́ mi sí bí screen kí n sáré ṣòkè ṣe kí n sọ̀rọ̀ fún gbogbo ó gbọ́ nǹkan tí táwọn bọ̀bọ̀ àwọn ọmọ yẹn ń sọ fún so ibẹ̀ lè má ti mọ̀ pé a sì ní opportunity nílẹ̀ Yorùbá o so opportunity la dẹ̀ nílé eléyìí kí àwọn èèyàn wa kún ètò understand pé this is not playing this is 2026 nǹkan mẹ́tẹ̀ẹ̀ tó ń ṣẹlẹ̀ ní sùúrù náà ẹ̀yẹn ní sùúrù tí so ẹ máa gbọ́kàn tí màá ń sọ o. Well, we know what that means. The sign this Islamic came up, looked at me and went like this. Well, we know what that means. The sign, this one they keep putting up. This was the old ISIS symbol. One meaning one God, one religion, one faith, one leader. Symbol of unity and power. These boys are all behaving very threateningly. They were all saying, one day I hope to kill you. One day I want to slit your throat. They're all making very, very threatening gestures. So this is the culture that they're being brought up in. For anyone who is a foreigner saying, we hope you're going to die. We're going to slaughter you one at a time. The worst kind of ISIS mentality, rhetoric is the culture here. They're starting to throw stones as expected. So we're going to move to another part of the camp. All right, we're going to move to another area. All right. So nǹkan wọ́n yẹ fàyọ̀ bẹ́ẹ̀ ni pé àwọn kọ́tọ̀ wọ́n ti fi yé wọn láti kékeré pé ẹ lè ever fẹ́ràn Jew o tó ń dẹ̀ ti rí pé máa yẹn is a very pure white is a Jew man so the next ni pé wọ́n sọ fún pé ọjọ́ kan o aláwọ̀ fáwọn lórí ọ̀fẹ́ táwọn máa gé ọrùn rẹ̀ wípé gbogbo àwọn làwọn máa jọ gé lẹ́ẹ̀kan náà so máa yóò ṣe nǹkan fún wọn ó kàn ń ṣe interview BBC news ní reporter so ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ sí so. ẹ kó ń sọ nìyẹn.